ọkọ mi kì í ṣe bẹ́ẹ̀ kó tó mú mi wá sí ìlú òyìnbó àmọ́ láti bí oṣù mẹ́ta kan ní ìsìn àbí kì í ṣe pé láti bí ọdún kan lọ́kọ mi ti ń béèrè kinní lọ́wọ́ mi láti bí oṣù mẹ́ta yìí òun la ti ń ṣe o tí n bá jẹ́ ni mo fẹ́ pariwo síta wọ́n sọ wípé ó dangerous fọ́kọ mi ọkọ mi ló sì mú mi wá sí ìlú òyìnbó ẹ káàárọ̀ Olúfẹ́ ló aṣọ máa kànjí arábìnrin kan ló pariwo síta fún mi pé kí n bóun gbé síta ó wá sọ kinní kan ó ní kí n má sọ ibi tóun ti ń sọ̀rọ̀ ó jẹ́ kó yé mi wípé ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ òun máa ń sọ fún òun pé òun ò láìkì mi pé tóun bá gbé sí program mi òun máa gbá ní òun ò láìkì lady yẹn ó lóun wá rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí airpod lọkọ òun máa ń lò fi gbọ́ anything nínú ilé airpod ọkọ òun ò kúrò létí ọkọ òun rí kó máa sùn bí a tó pa fóònù ẹ̀ ṣá airpod ẹ̀ máa wà létí ẹ̀ ni ó ní ohun kọ̀ọ̀kan tí àwọn jọ ń sọ kinní kan wọ́n ní àwọn gbọ́ kinní ó wá gbé sóhun létí ó wá jẹ́ program wọ́n sọ pé àṣẹ bẹ́ẹ̀ ní pé ẹ̀ like lady yẹn ni ó wá ní lẹ́kọ̀ọ́ kan tó bá ń sọ̀rọ̀ ọpọlọ mo máa ń gbọ́ so òun mọ̀ wípé ó máa wo program mi irọ́ ló pa torí ọkọ òun ẹni tọkọ òun bá sọ pé òun ò láìkì ó ní àti ṣeun wọ̀lá ẹni tọkọ òun ti fọ́ fún láyé àtọ̀hún lọkọ òun má sọ pé òun ò láìkì ó nígbà tóun dé ó láwọn ọmọ Nàìjíríà ó láwọn ará Nàìjíríà bíi ẹgbẹ́ ìtọ́jọ́ wà àtọ́jọ́ ń ṣe tẹ́lẹ̀ ó ti sọ fún mi pé kó má báyàwó wọn ṣe kinní kan kó má bá wọn sọ̀rọ̀ kó má bá wọn ṣe gbá kan ó ní létà ló ń tẹ̀mọ̀ pé nínú àwọn ìyàwó wọn ẹni tọkọ wọn ò tí ì ask out bóyá ẹ̀dá ìṣẹ̀fẹ̀ fẹ́ wá bí ọgbọ́n ni àṣẹ wa pa sọ́kọ yín là ń ṣe fún yín dáadáa ẹ̀yin kẹ̀ ìgá kan bí kí ẹ máa fọgbọ́n máa toast obìnrin so kò fẹ́ kóun mọ àárín yẹn ni ó ní kọ́nu wọn ọkùnrin kan ló sọ fóun wípé ọkọ ẹ̀ nǹkan báyìí lọ́kọ ẹ̀ ṣe ṣerú ìyàwó òun ló yẹ kọ́kọ́ ẹ̀ máa sọ nǹkan bẹ́ẹ̀ fún ó ní àmọ́ ìyàwó òun ti bẹ̀rù pé kóun máa béèrè lọ́wọ́ ẹ̀ pé torí ẹ̀ bọ́kọ ẹ̀ ṣe wà yẹn ó lóun kọ́ bẹ̀ yẹn pẹ́jọ ẹ má bínú torí Ọlọ́run ó ní ọkọ òun ò gbọdọ̀ mọ̀ wípé ìyàwó ẹni yẹn òun ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ó ní tí kọ́ńtàtì mi bá wọrí fóònù òun lé ní ọkọ òun máa mọ̀ ó ní kò tí ì sí ní nǹkan tó ń fẹ́ rìn tọkọ òun ò mọ̀ ó ní kò dẹ̀ bí òun nínú torí pé ọkọ ló lórí aya ó ní àmọ́ àǹtí ṣeun láti bí ọdún kọlọkọ mi ti ń bá mi sọ̀rọ̀ pé wọ́n sọ pé kí ẹ máa fi nǹkan síra wọn ní fùrọ̀ dì ó máa ń dùn tó ní fùrọ̀ máa ń dùn ó ní wọ́n sọ pé òun ò ṣe rí ibi tóun ti ń bọ̀ òun ò ṣe rí òun bẹ́ẹ̀ ó máa ń dùn ó sọ pé ó máa ń dùn kinní kan wọ́n ní òun ò ṣe rí o oníjó yẹn náà ó bá ní kóun bẹ̀rẹ̀ ó ti nǹkan yẹn bọ̀ òun ní fùrọ̀ ariwo kò tẹ̀ títí bọ̀ òun wọ́n kò wá bóun ṣe ó sì máa sọ fún pé nǹkan tóbìnrin mi fi máa ń lose ọkọ ẹ̀ nìyẹn tóbìnrin mi fi máa ń lose ọkọ ẹ̀ nìyẹn ọkọ tóbìnrin mi fi máa ń lose ọkọ ẹ̀ nìyẹn kinní kan ó ní láti bí 3 months ní ìsìn wọn kó n tiẹ̀ fún ní try ó ní àti ṣeun gbogbo fòrò mi ti bàjẹ́ mi ò jẹ́ fẹ́ sọ fẹ́ ní ẹ̀kọ̀kan èèyàn tí mo tún sọ fún náà ó sọ pé tóun bá sọ kóun lọ sọ fún wọn ní kóun lọ report ní police station ó ní ṣé police station ṣé wọn ní gbà ṣé wọn ní kò ní àfẹ́tọ̀ kò wọn only because by force làwọn fi ṣe nígbà tó bá ṣe tán báyìí ó ní òun máa sunkún wọn máa bẹ̀ ń pé ó máa tó mọ́ ẹ lára oríṣiríṣi nǹkan ló ti rà wá ó nígbà táwọn wà Nàìjíríà ó lóko òun ò ṣe báyìí fún òun ó lóun ti bímọ kan òun ó ní àwọn ọkọ tóun fẹ́ òun ò tí ì bímọ fún un ó ní àwọn ọjọ́ mọ́ra láti lẹ̀ pé àwọn ọjọ́ mọ́ra láti lẹ̀ pé bí parent àwọn mọ́ra àwọn ọjọ́ mọ́ra láti lẹ̀ ó ní àǹtí ṣeun kí ni kóun ṣe ó láti secondary school òun ti bímọ yẹn tó ń fi padà sí school padà tó ń jẹ́ ṣe tán school ọ̀gbẹ́kọ̀ ẹ̀gbà tó sọ pé òun máa fẹ́ òun gan wò pé ìwọ kẹ̀ tó ti travel out ló fẹ́ fóun ṣe ó ní àwọn nǹkan tó ń bá òun lẹ́rù ni pé tóun bá ní pé kóun sọ síta kó má lọ affect ìwé ẹ̀ because kò tẹ́hun lọ́rùn kan tó ń ṣe fóun ó ló ń fẹ́ òun láti Nàìjíríà wá ni àwọn ṣe married láti Nàìjíríà wá síbí báyìí fi gbé òun wọlé ní ẹjọ́ ìlú òyìnbó làwọn wà ẹ gbọ́ èmi dẹ̀ ti sọ fún wọn èmi ò mọ nǹkan kan pa ẹ̀ mi ì tí kúrò Nàìjíríà rí mo bí Ọlọ́run lè ṣàlàánú àwọn fáǹsì mi kan tó yẹn ti ṣeun ẹni ẹ̀sẹ̀ wá South Africa ẹ wá jayé dẹ̀ bó ti ṣe Cairo ẹ wá jayé ọ̀sẹ̀ kan kẹ́ ẹ padà so kí ni kó ṣe